All right, introduction of dignitaries and chairman. Lákọ̀ọ́kọ́ náà, ẹni tí àkọ́kọ́ ṣe àfihàn rẹ̀, òun náà ni oníkan tòní. Àwọn àti ìyàwó wọn lákọ̀ọ́kọ́ ṣe àfihàn tí àwọn ni wọ́n mọ̀ gba àwọn èèyàn tí wọ́n bá ń dé síbẹ̀ yẹn ní àlejò. Àwọn bágbẹ̀mí tí ì dé àbí tí wọ́n ti dé. Àwọn bágbẹ̀mí. Ok. A fẹ́ ní kí ẹ fi orin pé celebrant wọlé. Mo fẹ́ kí olórí wa Taiwo Black kí ó bá wa fi orin pé celebrant àti ìyàwó wọn kó bá wa fi orin pé wọn wọlé orin Adigun bẹ́ẹ̀ ni. Aláṣeyọrí òní onídùnnú òní Alakanbi Abdul-Mumeen Okebukola Adigun ẹ̀yin dà àwọn àti ìyàwó wọn bẹ́ẹ̀ lọ mú tó yẹn wá látẹ̀yìn lè fi ẹsẹ̀ ìrajé wọlé sí orí ìjókòó wọn ni tí gbogbo àwọn èèyàn gbogbo wa pátá ẹjọ́ standing ovation. The standing ovation fún celebrant. Standing ovation ọjọ́ bá ti dojúró. Ẹjọ́ á dìde àwọn ọ̀dọ́ ní nǹkan ọ̀dẹ́. Fún celebrant wọ́n ṣe tó wọlé lọ sí orí ìtò wọn. Ẹjọ́ bá ti dojúró. Àwọn àti láti fẹ́ wọn sí. Àwọn àti olólùfẹ́ wọn. Comrade. Àwọn tó bá fẹ́ kí ẹjẹ́ kó wá máa kí yín lórí ìjókòó yín. Welcoming the celebrant in the grand style by Taiwo Black.
sí ẹ. Gbogbo ẹni bá yọnu sí ẹ. Ó ṣọ́ọ̀jì ìyọ́nú ọlọ́run ọba. Ìyọ́nú ọlọ́run ọba. Ìyọ́nú ọlọ́run ọba. Ìyọ́nú ọlọ́run ọba. Òun náà máa rí. Ọmọ ìyọ́nú sí ẹ. Ọmọdé kan yọnu sí ẹ. Àgbà kan yọnu sí ẹ. Gbogbo arúgbó ìwé kan yọnu sí ẹ. Torí pé gbogbo ìní bá yọnu sí ẹ. Ó ṣọ́ọ̀jì ìyọ́nú ọlọ́run ọba. Ìyọ́nú ọlọ́run ọba. Ìbùkún ọlọ́run ọba. Àánú ọlọ́run ọba. Òun náà máa rí.
ṣe. Ẹ dákun ẹja jókòó. Ètò ti bẹ̀rẹ̀. Fún celebrate wa tòní fún ọlọ́jọ́ Alakanbi Agba ọmọ bẹ́ẹ̀ náà la kí ìyá wa ọmọbabìnrin Rashida Adérónkẹ́ wípé ẹ̀yin náà ẹ kú àṣeyọrí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin gangan aláṣeyọrí tòní. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin aláṣeyọrí tòní. A kí yín púpọ̀. Bẹ́ẹ̀ la sì bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní báyìí ẹ jẹ́ ká lọ síbi èyí tí ó kàn. Ìyẹn náà ni mímọ̀ ṣe àfihàn àwọn tí a ti fìwé pè láti wà ní orí àga iwájú yẹn pẹ̀lú ọlọ́jọ́ ìbí. Ẹni tí yóò máa jẹ́ alága gbogbo ìjókòó tọjọ́ tòní tẹ̀sí jẹ́pọ̀ náà ni ó ń gba gbogbo wa ní àlejò ní chief host tí wọ́n jẹ́ the new option chairman Alhaj Abukky olóyè àṣekúntilé bàbá ẹ bá wa dìde fara wọn lé ẹ bá wa ṣá bàbá láti ẹwọ ẹ fún àgbẹ̀sà akínyẹ púpọ̀ onídèdè wúrà ọlọ́ọ̀ṣẹ́ wa lè sùn lò lọ kí aláàjì ni wọ́n káàbọ̀ sáàárẹ̀ lọ kí wọ́n ṣeré ìjókòó gbogbo tí ẹ̀ ṣe rí wọn ni náà mẹ́ ń dàn ó ti yé ẹjọ́ kàyí gẹ́gẹ́ lára yìí kálẹ̀ tí kò tá a tó fi hàn bàbá mi ẹ káàbọ̀ láti iléeṣẹ́ ìjọba tó rí sí ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ dòwe káàbọ̀ eléyìí tí ó wà fún ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bàbá mi ti àwọn PRNS wọ́n ti kú òun bẹ́ẹ̀ àti sáàfin àwọn èèyàn lọ bẹ́ẹ̀ bàbá ti mú káàdì ní wọ́n fi ṣàkóṣẹṣẹ lọ́wọ́ jàre. àwọn able PRNS ìyá wa Mrs. Ọ̀kẹ́ ẹ̀ka àbọ̀ sí àríwá o ẹ̀rọ wọn fún PRNS wa ní àtẹ́wọ́ lára àmọ́wà lẹ́gbẹ̀ẹ́ yìí iwájú wọn lè yàyẹ kí àwọn náà tó ní ìjòkó káwọn náà ó bí ọ. ọmọ wa sára látẹ̀wọ́ ẹ̀jọ́ ìyá mi mo wà ní àyín ìlógún. Bákan náà wọ́n ní ká kí bàbá wa tí wọ́n jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Ìbàdàn turnaround Pastor D.A. Adewale babada Akínwọlé bàbá wa Pastor D.A. Akínwọlé bàbá àlẹ́ káàbọ̀ wọ́n ní kí wọ́n lọ sí àìsèmù kẹ́rẹ́ bí wọ́n bá ti ní gbogbo kí wọ́n. Wọ́n ní kí bàbá máa lọ sí àìsèmù ẹ̀wọ̀n àbọ̀ bàbá wọ́n ní kí wọ́n wúrà bàbá tí wọ́n jókòó kọ́ wá kí wọn kó kí wọn bí ọmọ Yorùbá àtàtà. Ẹ bá fún bàbá ní àtẹ́wọ́ torí ọlọ́run president ti pàṣẹ tó náà wá gbò. Abẹ́ káàbọ̀. Bákan náà ìwé ní ká kí bàbá wa àgbà ọ̀jẹ̀ nínú olóṣèlú ní ìjọba ìbílẹ̀ Èdè Pásítọ̀ Akíntòkò níbi kíbi tí àwọn bá wà wọ́n ní kí àwọn náà lọ sí high table. Bàbá wa Pásítọ̀ Akíntòkò bàbá dà àwọn ni wọ́n wà lẹ́yìn ẹ̀kọ́ lẹ́yìn mi ẹ káàbọ̀ jẹ́rìí jòkó náà wọ́n lẹ́ jòkó ẹni tí a ga ń ṣe dáadáa náà tún ṣe ẹni yìí bàbá mi lẹ́yìn ọ̀lẹ́mọ̀ káàbọ̀ bàbá mi. Owó ìdùnnú náà ná lónìí owó ìdùnnú náà ná owó ayọ̀ ní ṣé bàbá nígbà jẹ́ owó ìdùnnú ní. Onílù ẹjọ́ etí ògbéjì ẹjọ́. Ṣé olùkọ́ àgbà ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ sẹ́táǹdù tẹ wà yìí wà ní àárín ìyá wa mẹ́kànjú ọlá títì lómìnà àwọn rẹ̀ ìyá mi ló gún lẹ́gbẹ̀ẹ́ ìyá náà ní sàlá láti ọwọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀kú orílẹ̀ èdè ọ̀nà àkú àṣeyọrí àná òkè yìí ti lé. Ìyá mi mo gbé yín sílé. Bàbá àkọ́dé ta ló túbọ̀. Ìdílé tó gọ́ọ̀mẹ̀ntì. Àwọn Deputy Chairman
Kọ́mọ bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyá ẹ̀jẹ̀ àwọn dà níbo náà wà kí wọ́n tètè lẹ́yìn kọ́mọ Bukky. Àwọn ni wọ́n ti ń bọ̀. Àwọn ni. Sáwọn náà bọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀ bàbá mi. Nígbà tí orúkọ mi ò tí ì di ọ̀dọ̀ mi bí. Ó láyè láti ṣe àfihàn gbogbo àwọn ẹbí Okebukola tó jẹ́ wípé ọmọ rẹ̀ ló ń ṣe àṣeyọrí lọ́jọ́ tòní. Okebukola ẹ dìde lẹ́ẹ̀kan náà gbogbo yín ká ẹ fara wọn lé. Ẹbí bàbá. Ẹ bá wọn fún gbogbo ẹbí Okebukola ní àtẹ́wọ́. Onígbègbè wúrà. Ọ̀gá mi mọ wàá yàn yín. Mo bọ̀ wá sọ́dọ̀ Alájà Mọ̀rúfá. Wọ́n á gbowó ọkọ̀ Okebukola lọ́wọ́ wọn. Alájà àdàbò easy. Ẹ má wọrí. 35 years in service. Bákan náà. Bákan náà lọ bá làájá ọ̀dọ̀ tó tó àjà Mọ̀rúfá nìyẹn. Àwọn òtí ò rẹ̀. Alájà Rashida. Akíyé púpọ̀ ẹ lè jókòó. Onígbègbè wúrà padà síwájú yẹn. Immediate past chairman padà síwájú. Absent chairman comrade Ọlálẹ́yẹ. Bàbá wa tí àwọn ènìyàn wájú lẹ́gbẹ̀ẹ́ bàbá wa. Wọ́n ti wà bẹ́ẹ̀. Àṣekútilé wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa. Àṣekútilé. Kí máa gbogbo lé lọ. Àwọn onígbà àṣekútilé bọ̀bọ̀ wá jókòó. Bàbá ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ ṣe gàṣà. Yẹ sà. Ẹ̀rọ kí yín sà. Ẹ jọ onígbà wa tí a gbé kátàgọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ méjì wọ́pọ̀. Wọ́n ní kẹ́rọ́rì páàkì dáadáa. Ẹ ṣe bàbá. Wọ́n ní ibi tí a páàkì sí. Wọ́n ní owó obstructive. Bákan náà kò lè tún safe tó fún ọ̀kadà wa. Wọ́n ní ká wá rí páàkì dáadáa. Gbogbo àwọn tí a gbé ọ̀kadà wa. Wọ́n ní ká wá rí páàkì. Ẹ dákun. Ká má dé dọ̀pù lẹ̀. Àwọn èèyàn sì ń bọ̀ lọ́nà àtàn. Immediate handcuffs chairman. Amada. Ẹ̀dà Adétọ̀nà. Wọ́n ní kí àwọn ilé ìkó lọ sí ọwọ́ iwájú. Bàbá dà. Ẹ̀dà Adétọ̀nà. Immediate handcuffs chairman. Ẹ̀dà Adétọ̀nà. Ẹ̀dà Adétọ̀nà bàbá rẹ̀ máa bọ̀ láti. Níbi tí wọ́n wà wọ́n ní iwájú ni kí ẹ máa lọ sà. Ẹni iwájú ni yín bàbá ẹ̀ nígbè wẹ̀yìn. Wọ́n ní kó máa lọ síwájú. Máa bọ̀ láì tébù. Ẹ káàbọ̀ sà. Ẹ̀yẹ sà àbíkẹ́sọ̀. Ẹ̀sà ẹ̀ ìbílẹ̀ ọ̀kẹ́ ẹ̀ lè gbà bí. Wọ́n ní bàbá wa tí wọ́n ṣojú handcuffs ní ìjọba ìbílẹ̀ Èdó. Wọ́n ní bàbá wa Pastor Abdul-Mumeen. Bákan náà wọ́n ní the state NUT chairman. The state NUT chairman. Wọ́n ní àwọn náà ti wà láàrin wa. Wọ́n káàbọ̀. Bàbá wa Pastor Abdul-Mumeen representing the Idoloku Government Corps. Wọ́n ní kí wọ́n máa lọ sí iwájú. Nínú ibikíbi tí ó bá wà ní Abdul-Mumeen. Wọ́n bọ̀ wá bá a bí wọ́n ṣe àgbẹ̀. Ẹ̀jẹ̀ gbé bàbá mi. Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ sà. Bàbá tẹ̀lé ọ̀rẹ́ ní absent chairman Ọ̀yọ́ state. Wọ́n láwọn náà ti wà láàrin wa. The state absent chairman. Wọ́n ní àwọn náà ti wà láàrin wa. Àǹtí ìwọlé Ọ̀yọ́ state NUT chairman. Bákan náà Ọ̀yọ́ state option chairman. Àǹtí ìwọlé àwọn méjèèjì. Àǹtí wọn káàbọ̀ sí àríwá tó fọwọ́ the representative of the Idoloku government anchor. Ẹ ṣe gan Pastor Abdul-Mumeen gbogbo ìgbà bàbá mi ọ̀nà ọ̀làdú. Ẹ ní sà. Àyè káàbọ̀ sí àríwá. Ṣé máa lọ? Bàbá. Wọ́n ní Mr. Kunle Adedeji, our able comrade, àwọn ni wọ́n ṣojú Ọ̀yọ́ State NUT chairman. Ọ̀yọ́ State option chairman. Ẹlẹ́bìnrin ẹ̀jẹ̀ òòjọ́ fún fèrè ní fèrè fún síta o. Bẹ́ẹ̀ni. Ọ̀yọ́ State option chairman. Mr. Comrade Kunle Adedeji. Wọ́n ní àwọn ni wọ́n ṣojú
Oyo State Option Chairman. Come on, Ben. You want to hear? Come on, Ben. Celebrant àti àwọn Aitebu wọ́n wá kí NUT Chairman Oyo State ẹ̀ka àbọ̀ Option Chairman wọ́n kí Comrade Adedeji Adekunle Ambassador Comrade Adedeji Adekunle Oyo State Option Chairman ẹ̀ka àbọ̀ Aki Comrade Ambassador Adekunle Adedeji. Ká máa fi àtẹ́wọ́ gbé wọn bọ̀. Ẹ jẹ́ ká máa fi àtẹ́wọ́ gbé wọn bọ̀ lórí ìjókòó. Aki Option Chairman Oyo State. Ẹ káàbọ̀ sà. Aki wọ́n káàbọ̀ sí àríwá. Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ sà. I have the privilege to welcome to our midst our able state chairman, Oyo State Option, Comrade Ambassador Adedeji Adekunle. Welcome, sir. You are all welcome to our midst. You are welcome, sir. Thank you. God bless you, sir. Aki púpọ̀ káàbọ̀ sí àárín wa bàbá. Ẹ káàbọ̀. Olórí là ń gbérí fún bẹ́ẹ̀ ni the Option State Chairman. Ambassador Comrade Adedeji Adekunle. Abatudeko. Our former AO, Mrs. Adekoya. Our former Ideleku government AO, Mrs. Adekoya. Oníkà wọn náà ti jẹ́ bí kíbi tí ó bá wà. Kó máa lọ sí ọwọ́ iwájú. Ẹ máa bọ̀ níyà yìí ìyá. Ẹni iwájú nìyẹn gẹ́gẹ́ rẹ̀ yìí. Ìyá wa Mrs. Adekoya. Ìyálódà ìyè lójú wọn gúnrégé yìí. We are welcome, ma. Aki gbogbo àwọn state exco, state executive leadership tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé sí àríwá both Option and NUT akíwọ́n káàbọ̀ sí àríwá ẹ̀kọ́ àbọ̀. Monica King, Comrade Adetoro, immediate past chairman, NUT Ideleku government, Comrade Adetoro, you are welcome. Adetoro, ibi kíbi tí a bá rà ẹ̀dìgbẹ́ kan. Wọ́n ní káwọn náà máa lọ sí ọ̀tún. Ẹ máa bọ̀ bàbá. Yes, kàlọ́jú mi. Comrade Adetoro, ẹ máa bọ̀. We are welcome, sir. Immediate Ido NUT chairman. You are welcome, sir. Kí bàbá wa àṣekútilé kí wọ́n máa múra sílẹ̀ fún ọ̀rọ̀ ìkíni káàbọ̀ gẹ́gẹ́ bí olùgbàlejò àgbà. Our able Ideleku government new Option chairman Alhaj Comrade Abdul-Mumeen Olóyè àṣekútilé. Be prepared for your chief host welcome address. Àbáàgbà Àkàndé ẹni bá tún kù ẹgbẹ́ ọkọ̀ wa ká ṣàfihàn wọn kí á lè bọ́ síbi àtẹ̀kùn ètò míì tí ó kọ̀. Ní pápá ẹkúnlẹ̀ báwo ni streaming? Fún àǹfààní àwọn tí wọn láǹfààní àti sí ń bí tí a dẹ̀ fẹ́ kí wọ́n máa wo bí nǹkan ṣe ń lọ ń bí ní live and direct. A wà ní ojú òpó ti WAWO space WOO WAWO TV ìyẹn ní ojú òpó ti Facebook. A wà níbẹ̀ live and direct. Tí ẹ bá ti wọ ẹ bá wa share rẹ̀ lógúnlógún. Táwọn mìíràn lè láǹfààní láti máa wò ó. Ahlan wa sahlan wa marhaban bikum ya sheikh.
Àǹtí bàbá wa àgbà Fadilatu Sheikh. Bàbá wa àgbà àǹtí wọn káàbọ̀ sí àárín wa. Bàbá wa tí wọ́n jẹ́ chief imam fún gbogbo àgàlókè. Ayadakumullah bi nasri ya Sheikh. Àǹtí bàbá káàbọ̀ sí àárín wa. Bàbá wa àgbà Bada Fadilatu Sheikh Alhaj Mudashir Àtọ̀dá Bada. Ìbáwọ̀ àpò fún gbogbo tí ń jẹ́ Olúyọ̀lé àti gbogbo agbègbè rẹ̀. Ahlan wa sahlan wa marhaban bikum. Akíyí káàbọ̀ sáàrin wa bàbá. Ọlọ́run ló jẹ́ àrí yín pẹ́ lórí dáadáa. Àmín àṣẹ. Ọba tó ní yé mi fi yín lẹ̀. Àmín yàllá. Gbogbo tó kù tẹ́ lè lókè pẹ̀. Ẹ ní fijọ́ kan mú mi lójú báyìí. Àmín yàllá. NUT Secretary Ìdó. Ọmọdéwálé wọ́n ti wà láàrin wa. Ẹni alágùn. Kọ́mẹ́tì mọ́tà ṣíwọ̀ bí. Kọ́mẹ́tì wálé. Ẹ̀ka àbẹ̀sí àríwá. Ẹ lọ jòkó. Ẹ̀ka àbẹ̀rẹ̀ lọ. Ètò local government NUT Secretary. Secretary. Onídèédé lọ́wọ́ àgbẹ̀wò lọ́wọ́ wọn. Secretary. Èèyàn lé gbé báàgì lọ́wọ́ lásán. Ẹ̀ka àbọ̀. Akíyè kọ́mẹ́tì àtọ̀dá. Ẹgbẹ́ ìtẹ̀ lérí lẹ́gbẹ̀ẹ́ sí. Ebu NUT Ìdó local government secretary. Ìdó owó táwọn sísà ẹgbẹ́ àyàwó ẹ̀wá. Akíyàwó alájà Fọláwíwá. Alájà Fọláwíwá akíyè. Wọ́n ní kí ọ̀rọ̀ ìpè. Kọ́mẹ̀ Agbóbíadé Ọláyíwọlá N1 state representative. Wọ́n ní káwọn náà máa lọ sí àtẹ̀bù. Master, ẹgbẹ́ àwọn máa lọ sí àtẹ̀bù. Bàyẹ̀kọ́ sẹ́kítì. Ẹgbẹ́ yìí kò dúró sí yìí. Lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa àgbà. Welcome sir. Fadilatu Sheikh Alhaj Imam Mudashir Bada. Mo kí wọn káàbọ̀ sí àríwá. Àwòkọ́ṣe nínú àwọn àfáà, àwòkọ́ṣe nínú àwọn ẹni ọlọ́run. Àwòkọ́ṣe nínú àwọn wòlíì tó ẹ̀ka mọ́rin lórí ilẹ̀. Sẹ́kítì ti bọ́ ní káàdì. Àwọn ẹni bàbá àgbà Bàdà òun ni wọ́n jẹ́. Bẹ́ẹ̀ni. Nínú àwọn àfáà, nínú àwọn ẹni ọlọ́run, nínú àwọn wòlíì lórí ilẹ̀. Bẹ́ẹ̀ni. Mo kí bàbá àgbà Bàdà púpọ̀. Bàbá ní tókù tí ò ní yá tí ò ní jẹ́ wàràwàrà tó ń lò. Ẹ̀yin ní fíjọ́ kan gbọ́dú sókè sí ọlọ́run pé ọlọ́run àdéhùn mi àti ẹ̀kọ́ lélẹ́yìí. Àmín. Àdéhùn bẹ́ẹ̀ tí méjèèjì ń gbódú òkè pé ọlọ́run àjọ sọ́dọ̀ yìí ọlọ́run ní jí ó dé báyìí. Àmín ya Allah. Ọlọ́run fi jí ọlọ́run. Àmín ya Allah. Bákan náà, wọ́n ní àwọn 9 mobile wọ́n wà gbé rẹpẹtẹ fún wa. Wọ́n ní ọ̀fẹ́ ní síìmù 9 mobile. Wọ́n á dẹ̀ bá wa rẹ́gísítà àbí bẹ́ẹ̀ kọ́ ní ọmọ bá. Wọ́n ní NIN nìkan lẹ́ nídìí onígbò lọ́wọ́ pípa rẹ̀ tó bá ti ní nọ́mbà NIN yẹn lọ national information number tó bá ti ní súnmọ́ wọn bẹ̀ wọ́n fẹ́ síìmù lẹ́fẹ̀ẹ́ wọ́n dẹ̀ bá rẹ́gísítà ló bá lo 9 mobile lọ fún pé ìlà fún mi. Ẹjọ́ bíbá adábánu làkàjẹ́ kò ní láfún ọ̀rẹ́ ìṣẹ́lẹ̀ tó fún bàbá àgbà. Ìmọ̀mù Olúyọ̀lé àti agbègbè rẹ̀ bàbá àgbà Bàdà. Ọlọ́run kó jẹ́ kẹ́mi wọ́n gbò lórí dáadáa. Àmín ayẹyẹ. Bákan náà wọ́n ní kí a ṣe àfihàn kí a lè pè síwájú. Bàbá wa Reverend Ọlárẹ̀wájú Ìdòwú. Àwọn ni wọ́n fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan. Wọ́n ní kí àwọn náà máa lọ sí àìtẹ́kù. Àpọ́nlọ́mù yẹn kó lọ sí orí iwájú. Níbo bàbá wà? Ẹ káàbọ̀ sà, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Akí bàbá wa ẹ̀kan sà. Ọlárẹ̀wájú Ìdòwú. Ọba tí ó rọ yín níṣẹ́ ló jẹ́ kí ẹ ṣe àṣeyọrí àṣeyọrí. Àmín Jésù. Ẹ jẹ́ kí á jókòó kí a lè tẹ̀síwájú nínú àwọn àrètí kí wọ́n wọlé sí àárín wa.
a máa lọ sí ọ̀dọ̀ olùgbàlejò àgbà ẹni tí olóyè àṣekútilé wọ́n ní kí ẹnu alex yẹn tẹ̀yẹ bàbá ẹ̀dùn olùgbàlejò àgbà welcome address by the chief host. Good afternoon, ladies and gentlemen. Very welcome, sir. Who is equally representing the state LUT chairman? That is Adewale. The LUT Edo branch, ably represented by Comrade Alao, that is the deputy chairman for Edo local government. Our admin for Edo.
sórí ìjókòó wa láìláì já máa ṣe sórí ìjókòó wa ká lè bá àmú lọlé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Suratul Isra'i. ويبشر الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بشر وجعلنا الليل والنهار آيتين فمحونا آية النهار وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلنا وكل إنسان ألزمناه ẹ ṣé ó ti tó bá náà àdúrà ti gbà àwọn tó ti wà lẹ́nu.
ẹ ṣé adúpẹ́. ní ilé ẹ̀kọ́ tá a wà St. Andrew primary school 1 and 2 akíyé ẹ̀yin ọ̀gá ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ ṣe gan bẹ́ẹ̀ la kí àwọn akẹ́kọ̀ọ́ náà ẹ ṣeun ẹ kú àròtì wa. ẹ má jẹ́ ká gbàgbé gbígba síìmù 9 mobile tá a mọ̀ sí ẹ̀tàlá tẹ́lẹ̀ ní ọ̀fẹ́ ó lọ lọ́wọ́ ń bí báyìí wọ́n fún ẹ síìmù lọ́fẹ̀ẹ́ tó bá ṣàtìmọ́ ẹ̀ 9 nọ́mbà wọ́n fún ẹ wọ́n dẹ̀ tún bẹ rẹ́gísítà ẹ lọ bá tún pè é. ẹ bá wo ìyàwó 9 mobile yẹn ẹ rí bàbá kan tí wọ́n kó oríṣiríṣi àwọn àgbọ̀mọ síbẹ̀ fún ìlera wọn. Dr. Easy alágbọ̀mọ wọn ní oríṣiríṣi àgbọ̀mọ tó dáa àgbọ̀mọ jẹ̀dí àgbọ̀mọ bà àti oríṣiríṣi Dr. Easy wọ́n ń bẹ fún wa gbogbo ẹ̀ ló wà bí. bákan náà wọ́n ní ká kí ìwọlé dé ex-option chairman wọ́n ní kí a kí wọn ex-option chairman rádà ọmọ ṣe ìbùsọ̀ lọ́dọ̀ àwọn tíṣà comrade Fagbero and comrade Alade wọ́n ní kí a kí wọn káàbọ̀ sí àríwá níbi kíbi tí wọ́n wà kọ́ bá wa dìde fara wọn lé. káwọn èèyàn kan ní wọn níbo bá wà. àwọn ènìyàn wà wájú àwọn méjèèjì náà ń kí ẹyẹ. o lè lọ kí wọn. comrade Fagbero comrade Alade you are welcome sir. wọ́n bọ́dọ̀ àgbẹ̀ káàdì. nígbà yìí ẹ bọ̀ lọ sí ẹ̀bẹ̀ bàbá wa sí àgbẹ̀ káàdì. wọ́n jẹ́ méjèèjì alága ìjókòó ní the chairman of the ìjókòó. sì jẹ́ pé àwọn náà ni state option chairman Ọ̀yọ́ state option chairman ambassador comrade Adédèjì Adékúnlé àwọn ni a fẹ́ pẹ̀lú ọ̀gá wa o the state option chairman ambassador comrade Adédèjì Adékúnlé àtẹ́wọ́ ọ̀dà àwọn onífẹ́ wa ní ọ̀rọ̀ alága. Thank God Almighty for the grace that every one of us nínú ìjókòó báyìí nígbà tí èèyàn bá ṣiṣẹ́ fún 95 years iṣẹ́ ilé tí àwọn ìran bàbá wa tí wọ́n ṣe tí wọ́n sì ṣàdúrà sí tí Ọlọ́run náà sì fi ìrètí sí bí ó ti lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ làálàá àti wàhálà wà bẹ́ẹ̀. Ọlọ́run sì jẹ́ kí ìkan lára àwọn ìlídà wọn kí wọ́n sọ̀rọ̀ ayé àkàtà àti eléyìí mú ká padà sí àwọn ìtàn kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ tí ẹbí ní ṣe alága rẹ̀. A máa ń sọ wípé tí èèyàn bá ṣe àṣeyọrí láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó sì wẹ̀yìn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ó jẹ́ ìwúrí mi nítorí pé mo fẹ́ràn orin yẹn púpọ̀. Àwa tá a sì jẹ́ ọ̀gá ilé ìwé ìpìlẹ̀ tàbí jẹ́ ọ̀gá náà ìpìlẹ̀ orin yẹn náà yálà tí a bá ṣe àṣeyọrí yálà tí a bá ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan páàsì lẹ́lòmí Ọlọ́run la ní orin yẹn a máa ń kọjú sí àwa máa ń kọ máa fẹ́ ká kọ́ dìde ẹ̀dá àwọn tá a jẹ́ ọ̀gá ilé ìwé. Option members, our chairman requests our stand. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé láwọn ọdún sẹ́yìn tá a bá ṣàṣeyọrí báyìí àìpé ìjọba yìí o bí adìẹ kọ́ rí ní kálukú òkú lọ ló pé tó Bukky ti lọ Ọlọ́run lọ sọ. Ṣùgbọ́n eléyìí mú nǹkan tí inú wa dùn tí a fi kọ́ ọkùnrin yìí yígbà mi padà yígbà rẹ padà yígbà wa padà yígbà wa padà sí rere yígbà wa padà sí rere Ọlọ́run tó ṣàkóso àgbáyé yígbà wa padà sí rere.
sí rere. Ìgbà rẹ̀ padà sí rere. Ọlọ́run tó ṣàkóso àgbáyé. Ìgbà rẹ̀ padà sí rere. Ẹ jẹ́ àdáwọ́ síra wa o. Ìgbà mi padà sí rere. Ìgbà mi padà sí rere. Ọlọ́run tó ṣàkóso àgbáyé. Ìgbà mi padà sí rere. Ọlọ́run tó yí bá wa padà sí rere kò ní dá wa padà. Ẹ ṣe àdúgbò lọ́dọ̀ lẹ́ẹ̀kan sí nítorí pé a ti ẹ̀rọ lọ́kàn wa wípé ọ̀rọ̀ wa ó tọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí kan bí kò ṣe wípé láyìn Ọlọ́run ọba náà lọ nígbà òjò nígbà ẹ̀rùn ìwọ̀nba ní gbogbo wa ibi tó wu oníṣẹ́ ló darí wa sí ṣùgbọ́n kọ̀ọ̀pẹ̀ Bukky wọ́n rántí pé àwọn tí wọ́n jọ gbaṣẹ́ àwọn kan ń bẹ tó ṣe wípé wọ́n ti bá sílẹ̀ lọ yóò yí wa dáadáa hard copy soft copy 18 times àwọn kan ti ẹ̀dá péré tí wọ́n fi lọ àwọn kan ṣàìsàn nínú rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà wọ́n ti fi ilẹ̀ wọ́n lọ náà ni àwa wá wà àwọn òwò wájú títí àbá àwa gbà wọ́n fẹ̀yìntì wọ́n àti fẹ̀yìntì lásán wọ́n wò wípé iṣẹ́ tí mò ń ṣe yìí iṣẹ́ tó ní bùkún ni. adúgbò lọ́dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lọ sáàbù dáadáa alọ́ jìgá wá wọ́n ní gbogbo àwọn Ọlọ́run sí ilẹ̀ fáwọn àgọ́dá òfin wákàtí márùn-ún ọ̀sán pé ọ̀pọ̀ wà lẹ́yìn oníwẹ́yìn ń lọ oníwẹ́ ń ṣe àwọn àrùsùn lóru àjà kankan àpọ̀tà láti wá ní Ọlọ́run bẹ́ẹ̀ kà á fún ìrìn àjò ayò fún wa àìmọye bẹ́ẹ̀ ní oríṣiríṣi èèyàn bá rìn lẹ́nu ọ̀nà tó kọsẹ̀ ìrìn àjò náà ni ṣùgbọ́n àwọn nǹkan sì lẹ́nu iṣẹ́ ìgbòho tó ń lọ Ọlọ́run ìwà ń gbàdá ìgbà wípé lábára olówó ẹ̀ ti bẹ̀rẹ̀ Ọlọ́run á túbọ̀ ní ìwà ní tó ti padà sí ara yóò tó yí padà sí rere sí àpàdà aburú Ọlọ́run ní fi kí ilé wọn bá a ti rí tinú wa ń dùn láàrin kọ́mí làlàyé tinú wa ń dùn láàrin pásítọ̀ Ọlálẹ́yẹ tinú wa ń dùn tí wọ́n sì bọ́ sẹ́yìn náà lọ́rùn lẹ́yìn náà wá bọ̀ fún àṣekún lọ́rùn lágbára Ọlọ́run inú wọn mọ̀ ìwúrí mi ló lé ìlú ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tẹ́yìn bá wá ṣiṣẹ́ tán nígbà tẹ́yìn wọn ní owó àgbà lórí tẹ́yìn wá padà lọ́bẹ̀ tẹ́yìn àrí tó kúrò ìbàdà ìdùnnú ọ̀bá yìí lágbára Ọlọ́run àwọn náà bí yóò lẹ́yìn akíyí púpọ̀ a sì kí màmá wa ilé tó ṣe pé wọ́n fi wọ́n sílẹ̀ lé wọn bá gbáyà àtàlàfíà àdúgbò ìgbà lọ́wọ́ yìí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ní náà bàbá ògùn bọ̀ wálé bàbá olóyè akíyí o à ń wò yìí níwájú láti bàbá àti gbaṣẹ́ nínú àánú rẹ̀ ló wá pẹ̀lú ṣe rí ìwà ìdáláyé bí èéfín Ọlọ́run náà àánú rẹ̀ tó bá fi ìwà tó dáa jí ìgbé èèyàn ó lè máa wò kó mọ̀ pé tó ń ṣe tó ní dábìtì láàrin ìdókòó àwọn èèyàn bàbá mi tí wọ́n dókòó tì mí ló ti mọ̀ wọ́n as far back as 1988 bàbá padà òun bí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi nígbà ẹ̀gbọ́n mi wá rí i pé nígbà mi jáde sí òṣìṣẹ́ wọ́n sì ní ilé iṣẹ́ ẹgbẹ́ bá ti lè ṣe dáìbà and I was driver then àwọn ní ìsìn ìtàgbé kò ní ṣe dáìbà ìgbà tó mọ̀ pé máa wà lórí ọ̀tẹ́gbà làbùkù ní àpò bàbá wa wà ní àdúgbò
wípé à ń fi wọ́n ṣàdúrà inú mi tó kù ti ní ohun tí wọ́n dé ó wà tí wọ́n kì í ọlọ́dẹ dàbí bàbá yìí. ìdí ni wípé ọlọ́run fẹ́ sí ọ̀rọ̀ lọ́wọ́ fún ẹ̀fín ní ẹni ọ̀dọ̀ lára wọ́n fi wọ́n ran èèyàn lọ́wọ́ ni bàbá ẹgbẹ́ fún wa níbikíbi tí àwọn òṣèlú ti náà bá wà lọ́kàtí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ ọlọ́run bá wọn mo tún ní ìfẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàtà ń gbé mórí ẹgbẹ́ wà lálẹ́ ṣẹ́ ń lọ lẹ́ni àbẹ́yìn ohun lápọ́lápọ́ọ̀lù tí ìṣe bá dà ní dúró lágbára ọlọ́run ayọ̀ ní òkúpa nínú ìwọ̀nba tó kù lẹ́nu òde lágbára ọlọ́run ẹ̀dùn ọ̀sàlẹ̀ àmọ́ nínú ìtẹ́lẹ̀ ṣe fún gbogbo wa nígbà tí mo sọ fún ọmọ gbogbo náà bàbá àwọn ẹ̀rú lè ṣe bàbá tí ń rìn bàbá tèmi náà ni bí má pàdé ní ṣùgbọ́n tí mo ní inú mi máa ń dùn àpẹẹrẹ tọ́nà wa ṣe fún wa ayé òní ní padà lọ àdúpẹ́ alẹ́ kí gbogbo àwọn tá a jẹ́ lọ́gàá lágbára ọlọ́run gbogbo gbígbèsè ayé wa ti ní ìtumọ̀ sí ọlọ́run ní padà lẹ́yìn wa o àwọn tí wọ́n gbà wá síṣẹ́ ọ̀rẹ́ wa ni wọ́n jẹ́ lágbára ọlọ́run mo wá fẹ́ bẹ̀ wá wọ́n ti jẹ́ ọ̀rẹ́ wa báyìí wọ́n ti jẹ́ ọ̀rẹ́ wa báyìí mo ní reason láti sọ 2017 lẹ́fi ní ṣe alága state tí mo sì ti ń bọ̀ rẹ́jíìmù kan ti tì mí mọ́lẹ́lẹ́ o ó jẹ́ kí n mọ̀ náà gòdì eléyìí ò ní bẹ́ẹ̀ ní ìsìn I'm not campaigning relief yẹn sì wà lára gbogbo wa àbí ó parọ́ ẹ jẹ́ ká mójútó ọlọ́run ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ṣe o. àtẹ́wọ́ bàbá dà àtẹ́wọ́ owó jù báyìí lọ. Our fathers and mothers, on behalf of the Honorable Commissioner, Ministry of Education, Science and Technology, I'm here this afternoon to rejoice with our Adigun chairman for the local government, in person of Comrade Abdul-Mumeen Adigun. I want to congratulate you, sir. You came, you saw with you. You have served for your state government meritoriously. I pray that as you are on your retirement now, may the Lord Almighty grant you long life. You will live long. You will not die now. The hands of the Lord rest upon you. I know, comrade, to be a man of many parts. My first official contact with him is on phone. I never met him before, but when I Zoom as local instructor of education, the first official assignment, I have to call him to the instruction I gave to him. So I want to appreciate him, and I pray that God Almighty will reward him mightily in Jesus' name. So bí wọ́n ṣe sí ìjọba ó sì mú ọjà wọ́n ṣe sí ìjọba. Wọ́n ní ìtayàlé lọ́wọ́ o, wọ́n ní ìtayàlé àrùn lọ́wọ́. Ohun dáadáa tí àwọn èèyàn tí máa ń ṣe látàtọ̀ bá ìtayà òun náà ó fi jẹ ìṣó. Inú ayọ̀ nínú ìdùnnú náà fi lò ó. Torí èèyàn takuntakun ni wọ́n yíkò gan nínú kọ̀mínítì wa. Ó pẹ̀lú àwọn chairman tó wà lọ́ndà mi. Ó lè súnmọ́ wọn pẹ́kípẹ́kí. Adúpẹ́ lọ́wọ́ lọ́hùn tó ti rí ìtayà báyìí. So ipò kan ti wà nílẹ̀ sábà ní sáwù fún wọn.
Torí àwọn èèyàn bá ti táyà wọn aláyè. Àwọn arógún wa tẹ̀lé sí ìlú gbogbo ọdẹ sí tẹ́lẹ̀. Ọlọ́run jẹ́ ìgbà sí. Ẹlọ́mọ ìgbàládì. Tó Ọlọ́run wà pẹ̀lú mi. Àmín. Ẹ dákun ìṣẹ́jú méjì lórí gègé wúrà náà kí èsì àsìkò. Agbára Ọlọ́run fún àsìkò yìí. Kọ̀ọ̀rẹ́ Bùkọ́lá ó jẹ́ ìṣẹ́ tó lè pé gbogbo tó bá jẹ́ pé Ìbàdàn pátápátá ó fẹ́ràn rẹ̀ púpọ̀. Ọjọ́ máa bàjẹ́ ó ṣe bí ìgbà dáadáa. Lọ́wọ́lọ́wọ́ báyìí òun ní kí ọ̀rẹ́ gbogbo tí ní ìlú Ìbàdàn ẹ bá fún láti wá. Níparí ọ̀rọ̀ mi, Bùkọ́lá fẹ́ràn orin kan tí màá kọ fún yín. Mo lè tẹ́tẹ́ ẹ̀kọ́ sórí. A fẹ́ràn orin ẹ̀ dáadáa. Ìlú mi, èlò Ìbàdàn. Ó dára, ó lẹ́wà, èrò tó tóbi. Kò síbi kébì tí mo lè wà lórí ilẹ̀ ayé. Tí mo lè gbàgbé ìlú Ìbàdàn. Ẹ bá fún bàbá ní àtẹ́wọ́ torí Ọlọ́run. Àwọn náà ni wàá gbé microphone fún torí pé ẹbí Okebukola ló kàn fún fraternal greetings. Kí àwọn ẹbí Akínlóye náà máa múra lẹ́wọ̀ ẹni tí ó bá ṣojú wọn fún fraternal greetings. Pẹ̀lú àdàbí kàdé, àdúpẹ́ fún Ọlọ́run ó fún wa ní ọjọ́ èní tó jẹ́ kí ọjọ́ èní lè wáyé. Ọ̀tọ̀ ní ká dájọ́, Ọlọ́run jẹ́ kí ọjọ́ ń kò. Ọ̀tọ̀ ní kọ́jọ́ ń kò, Ọlọ́run jẹ́ ká lè rí ṣe. Ọlọ́run tó wá jẹ́ ká rí ṣe, ó fún wa lọ́jọ́. Mo fi àsìkò ìdúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà fún orí ọ̀fẹ́ tó fún wa yìí. Mo wá fi àsìkò ìdúpẹ́ lórí gbogbo àwọn ọ̀gá iléèwé wa láti stéètì ní local government káàkiri ní àtàwọn jáde síta díẹ̀. oore tí wọ́n ṣe fún wa. Sígbà yẹn ni ẹ má bínú ẹjọ́. Ó jìnnà. Jáde síta díẹ̀. Ẹ̀yin náà. Adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ó fún wa ní ọjọ́ èní. Àwọn bàbá wa ní ọjọ́ èní. Ó sì dá ìdúpẹ́ láti orí bàbá wa bàdà jájẹ́ síbì mọ́ mo rí ọ̀nà. Àwọn pásítọ̀ tí wọ́n wà níbí, àwọn reverends nìkan kò wọ́n mo dúpẹ́. Àwọn teachers tí wọ́n wá láti state, local government, àtọ́dá local government, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo wá dúpẹ́ especially lórí gbogbo àwọn teachers ìdí local government fún àṣeyẹ tí wọ́n ṣe fún ọmọ wa lẹ́yìn. Gbogbo orí báyìí yóò tọ́ sí àwọn náà. Yóò tọ́ sí àwọn náà. Àwọn náà owó wọn ó fi gbẹ̀tọ́ wọn o. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Ẹ ṣe gan, thank you very much. Ẹ má bínú sà, ẹ jẹ́ kó sáré change battery yẹn. Akíyàwó Adéníyì, akíbàbá wa Baálẹ̀ Àlàmú Ìbíkúnlé, akíyàwó ẹbí barista àti gbogbo àwọn bàbá, akíyàwó Baálẹ̀, akíyàwó CI executive and members tí wọ́n wọlé sí àríwá, the Central Council of Ibadan Indigenes, akíwọ́ káàbọ̀ sí àríwá. On behalf of Okebukola ní tilé tuntun, àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ wá síbí ìtẹ̀mí tara àdébàdé ìrìnàjò gbogbo yẹn ìdílé alábàdà àtàlájà o. Gbogbo ẹ̀yin tẹ dájọ́ rí ìtọ́jú ọ̀nà ọlọ́run ìtọ́jú òkò owó ilé ìfẹ́ tọ́ yìí o. Ẹ̀yin tẹ ti gbà á ní ìgbàlẹ́ lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tẹ wá lọ́kùn lọ́sì láti Ifẹ̀ ní láti ọ̀rìn gbàgbà àdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣe gan orin báyìí lánàá. Bí bàbá tó káàdì fún mi ló kù báyìí. Wọ́n ṣe bàbá láti ẹ̀wọ́. Ẹ ṣe o, àdúpẹ́. Ẹ bá fún bàbá wa ní àtẹ́wọ́. Níbẹ̀ yìí, a lọ sí ọ̀dọ̀ kí bàbá bọ̀ mí lọ́wọ́. A lọ sí ọ̀dọ̀ wọn Akínlóye.
Adewale kí wọ́n rẹ̀ nìkan wá láti wá ṣojú ẹbí Akínlóye. Wọ́n máa bọ̀ níwájú ẹ̀ka àbọ̀sà. Praise the Lord. Praise the living Jesus. On behalf of Akínlóye family from Faroje Dynasty Petumodu, Osun State, we really appreciate the power of God in the life of our son-in-law, Comrade Alhaji Okebukola. He has been a reputable man, kind-hearted, amiable, and a responsible brother. Ẹ má jẹ́ pé wọ́n ní àná tàbí pé kiri wọ́n jẹ́ òpómúléró náà nínú ẹbí Akínlóye. Wọ́n yẹ ṣe pé wọ́n wá fi ọmọ lọ́dọ̀ wọn mọ́, ṣùgbọ́n wọ́n jẹ́ ẹni tó yàtọ̀. Láìfù wọn a lè emulate nínú ìgbé ayé wọn nítorí wípé lílọ bíbọ̀ wọn ó mú ìpèníjà tó dára bá ayé wa, bá ẹbí wa, bá ẹnìkọ̀ọ̀kan. Gbogbo wa ni wọ́n sì kó mọ́ra láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí. And our prayer for you is that as you are entering into another world, we pray that the Almighty God will continue to guide you. Amen. We never go deep in your life in Jesus' name. We will continue to prosper from pure love in Jesus' name. Amen. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Adúgbò. Ẹ bá fún ọdún àwọn ọ̀sẹ̀ àwọn adájọ́ wa láti Central Council Ìbàdàn yìí dojú. Ayédùn. Ẹ jẹ́ kí ẹ máa lọ sí ọ̀dọ̀ ọba àgbà. Fadilatu Sheikh Alhaji Mahmood Ashur Bada fún short exhortation ọ̀rọ̀ ìyànjú ìbáraẹnisọ̀rọ̀ fún aláṣeyọrí òní. Kí lọ́lọ́run ń béèrè lọ́wọ́ Abdul-Mumeen, kí lọ́lọ́run fẹ́ kó fi tí ó kù nínú ayé rẹ̀ ṣe lẹ́yìn ìgbà tó ti fẹ̀yìntì báyìí. Akínsísí ilé ẹ̀kọ́ sí wọ́n jẹ́ kó lómi kó bàbá wa President General wọ́n bọ̀. Ọ̀sẹ̀ kan náà fi sí mi oṣù kan ní àwọn ọmọ tó ń pè ní hit tá a lè sọ pé jáde lára wọn. Mo kọ́kọ́ kí àwọn olù service providers náà. Mo kí director program. Àwọn máa ń tún jókòó sí ìgbà míì wọ́n á bà jókòó jẹ́. Tí wọ́n á ti sọ̀rọ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó máa túlé túkò. Àmọ́ lẹ́nu ìgbà tí ń jókòó, gbogbo tí mo gbọ́ lẹ́nu àwọn director program wọ́n ń ṣe master of ceremony. Ó wú mi lórí púpọ̀. Gbogbo ọjọ́ tí àṣírí bá wà ń ta ní sọ̀rọ̀ jọ́nà. Òun ni bá ń ṣàmì. Gbogbo ọjọ́ tí aṣọ tẹnu dá ṣáká bá wà ń ta ọlọ́run ní ṣe mọ́lẹ̀. Ẹjọ́ ojú mi ò tó lé. Àwọn ọmọ kí gbogbo ẹ̀yin comrade ọlọ́mọ mo kí báyìí nígbà tí bàbá Bukkola wá dé àwọn ni máa bá wípé wọn fún mi náà láǹkàrà ó yẹ kí n kú sí
àwọn tí lọ ló ti mọ̀ àbá tí lọ lọ dà bàbá délé mo kí ọ bàbá Bukkola bísí láì kókó làwọn àkọ́kọ́ ọ̀tún mọ̀ gbogbo ẹni tó ti wọ́n mọ̀ bàbá Bukkola wọ́n mọ̀ sábà náà. Bàbá ọ̀yà wa tó kọ́ ní ọ̀rọ̀ Bukkola mo kí wọn ọlọ́mọ àdúró tì wọ́n wọ́n ti fún mi lásìkò ìrẹ̀ tí wọ́n tà tí wọ́n wọ́n lójú agbóhùn tí ò ní gbọ́ tẹ̀. Kókó ọ̀rọ̀ mi lẹ́yìn gbogbo ẹni tí kíkí bá tọ́ sí ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ kíkí lábẹ́ protocol ntv bá dárúkọ àwọn tó ń kọ̀ ní kọ̀ bàbá tí wọ́n dẹ́kun tì mí ẹ̀tọ́ ẹ̀gbìn dákì wọ́n á rí àti túkù àwọn báàsì tí wọ́n wá mẹ́ta ní màá ní méjì bẹ́ẹ̀ àwọn màmá kan jẹ́ lórí díkẹ́tì àwọn ọ̀jọ̀gbọ́n ayé nípa nation lọ́rọ̀ ẹ̀mí díkẹ́tì yẹn ó sọ gbọ́dọ̀ gbọ́dọ̀ philosophy ẹ̀ láyé màá kà jáde mo ń kó tìǹbà ẹ̀kọ́ ní we never know how high we are till we are called to rise if we are true to our star our statue touch the sky unquote. Yorùbá ẹni pé wọ́n láti wọ́n ya rẹ ní olùdíjọ́ tí ẹni bá dé kòríta tó bá gbé lóòótọ́ ìràwọ̀ àbí lọ́rọ̀ fi dání wọ́n ní ó tàn án tàn kì í gbọ́nà ẹ̀sìn àtúnlẹ̀ ọ̀kúùtù bàbá ẹni dídísì yẹn ọ̀dẹ́sìn mẹ́rin Bàtà Rosa ìkọ́nà philosopher yẹn ni. Only the good life is that inspired by God and guided by knowledge. Wọ́n mi tó ga láyé lẹ́mí tí ó ní ìfẹ́ ọmọ làkejì lórí ẹ̀mí ẹ̀mí gbogbo kó wá jẹ tọ́lọ̀ fún mọ̀ láyé. Ẹni bá àwọn ọmọ tí mo tọ́ka sí wọ́n bá kọ́ńdẹ̀dì. Ìkẹta ni James Madison, Professor Madison Square Garden ní New York. Ibi tí wọ́n máa ń da ibi tí wọ́n ń da ìdúgbò àtúmọ̀ láyé tó wọ́n kú fún ọ̀gẹ́. Mo fẹ́ kóòtù náà wọ́n ní knowledge will forever over in ignorance unquote. Ọ̀rẹ́ ní bá níwọ̀n láyé ó ti kó lábọ̀ àwọn òkè ayé tí kọ́ńtì ìfẹ́ kó falẹ̀ tí wọ́n ní àwọn tí ìfẹ́ tí wọ́n wọ́n wà láyé. Ọlọ́run bá náà sọ láì bọ́ lóògùn wọ́n ní sáyẹn fún òkè sáyẹn fún ẹni tó mọ̀ ibi. Òkè òní tọ́ka sí láyé lókè àyè tó wà láwọn wà lókè rẹ̀. Ìgbọ́n náà wọ́n fọ́sífà yẹn náà ó ṣubú kan tó kù ní new world ìgbésí ayé ọ̀tún. Èrò business new world concept of the new world wà lọ́kọ̀ ìfẹ́ sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí. Ọmọ Bukkola ló máa ta láàrin ìtàlẹ́ ìlú kan lọ́wọ́ tí wọ́n dé. Sọ́kẹ́ fún ìgbà tí wọ́n ṣe ti wà. Àwọn agbóhùn láyé fún àkàdáde. Lẹ́nu ìṣẹ́jú tó kù fún mi. Wọ́n ti lọ mú wá sà. Banana be attention sí. Ọmọ Bukkola. I'm not sure the last verse 171 and I know Babalo later. Ever before Sitoko, verse 171. And one of women. Okay, I will read from the English version of this Holy Quran. Quran 3 verse 131. They rejoice in the grace and the bounty from Allah subhanahu wa ta'ala, and in the fact that Allah severeth not the reward of the faithful to the lost in the least. Tábàwọ̀ ọkọ̀ tí kọ́ni Bukkola tí wọ́n kà fún wa. Ọlọ́run ni يستبشرون بنعمة من الله وفضله وأن الله لا يضيع أجر
gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ránú gbèsè ayé tí mo fọ ọkọ tó kù láyé wọ́n á yí ìkànnì ọ̀lẹ́ ìlọ́rùn wọ́n á wọṣẹ́ àtọwọ́ ọlọ́run ìjọba rẹ̀ kù láyé kí ọ̀rẹ́ ní bá ṣàmì ni. ìrárí lọ́mọ ìyá mẹ́fà nǹkan bẹ̀ lárẹ̀ wọn yóò kó sàn kòkó èkejì làrùn òun náà wọn yóò kó sàn kòkó. ìkẹta ọmọ ìyá ara rẹ̀ lọ sí ọlọ́run ló sì tó yẹ rí. ìkẹrin ọmọ ìyá ara rẹ̀ náà pè lágbà ọkọ náà ní kòró tó jà lórí ọjọ́ mẹ́ta wọ́n ní ká máa gún. Joe Biden gbà tó wọn lóore ó ní tó yà lẹ́nu bí history tó ń bá during second world war àwọn Americans tó kún wọn tó 250,000. ó ní kí pandemic wà wọ America bí 700,000 wọn máa kú náà máa ní kọ̀ọ̀kan ṣe sí. wọ́n ti lé 800,000. àbáwò ló jẹ́ bẹ́ẹ̀ tó náà. ìkànnì ọmọ ìyá ara rẹ̀ làbàdà sí burú. ìkẹfà ẹ̀ ó náà pè ní fìtí náà. wọ́n á fọ̀rọ̀ náà bẹ̀ náà níbi tá a dé. màá bẹ̀ wá. kẹ́ẹ̀kú the Lord in heaven. Can we all be on our feet in reverence to the Lord in heaven? May I, with due respect for those who could hear me even better, I'm asking that we all be on our feet in reverence to God the Supreme. May I once again ask that for the sake of humanity and for reverence to the Lord in heaven, that we all be on our feet in reverence to God in heaven. I think I can come and skip right here. Come on, our Shania. Èmi fà ẹ́ lọ́nà lọ́wọ́ lẹ́nu. Mi ò fẹ́ lẹ́nu kankan lọ́wọ́. Mo mọ̀ pariwo kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ̀ngàn tí mo rí. Ẹ̀dá wa ta bá gbọ́. Ẹjọ́ ká ìdílé fún ọba tó ní wá. Ẹ̀sẹ̀ ìdá tó bá jọ náà lọ, ó lè jókòó. Ẹjọ́ pé tó bá jókòó, ó jọ ọba tó ní lọ nìyẹn. Àwọn tó ráyè kó mọ̀ bọ́lá ló da ẹ̀. Bá mi dìde ìṣẹ́jú kan fún ọba tó ní ẹ́. Tó da ẹ̀ tó fún ẹ lẹ́sẹ̀. Tí ò rọ ẹ lẹ́sẹ̀, kò rọ ẹ lápá. Kò jẹ́ ní tí kò fọ ẹ lójú. àfi àwọn tí nǹkan bá ń ṣe tó bá wà láàrin wa. I'm only talking about the creation of feast of humanity from the Lord in heaven. I'm asking that we all raise our hands today to the Lord in heaven. Let's who's retiring into a new life today. May the new life be a life of peace. May it be a life of direction. May the Lord provide for him. May the Lord give him direction. May all he desires for the rest of his life receive the blessings of the Lord in heaven. Our Father, Bismillahirrahmanirrahim. Amen. 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 اهدنا صراط المستقيم Amen. صراط الذين أنعمت عليهم Amen. غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. God bless you all for so doing. Aki baba wa Agba. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. Aki baba wa Agba Bashir Bada. Thank you. Gbogbo olóṣèlú fún Sakala Haru. Ọ̀rọ̀ olówó iyebíye. Eléyìí tí wọ́n fi bọ́ gbogbo wa. Pàápàá jùlọ celebrate ní Aki. A rí pẹ̀lú ní dáadáa. Ayọ́dẹ́kùnrin lọ́ọ̀bí lọ́sọ̀rọ̀ yẹn ṣe. Nígbà yà kí. Láti bá bàbá wa comrade Bọ́láyọ̀ fún ayẹyẹ retirement. A dúpẹ́ pé ọlọ́run fún olóòrò ọ̀fẹ́ láti ṣiṣẹ́ dé gẹ́gẹ́ pé wọ́n rìtáyà. Ògo ni fún ọlọ́run. A sì dúpẹ́ lọ́wọ́ ọ̀nàdún náà a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀. Èyí lè dàbí pé gbogbo fẹ́sẹ̀ náà ọlọ́run ti bá a fi àṣẹ sí. Ọ̀rọ̀ ìwòjú tí wọ́n kọ̀ bá bàbá wa Bùkọ́lá ni pé tọ́lá wo àyíká lónìí yìí, àdìpọ̀ yẹ wọ́n tó sálẹ̀, àdìpọ̀ yẹ wọ́n. Àwọn kan lè máa ń lérò pé èrò lè pọ̀ báyìí, ṣùgbọ́n nípa ìwà tí ọba ń wù ló máa ń mú ìròrí wá. Ẹ̀fẹ̀ láti ṣiṣẹ́ dé àkókò yìí, ọlá tó wà pẹ̀lú orúkọ Jésù. Ìtayà bẹ́ẹ̀ tó ń táyà yìí kò ní já sí ti kú lórúkọ Jésù. Ààbò Ọlọ́run ló wà lórí orúkọ Jésù.
nígbà tó ń dá àwọn ìbọn sí àlùjẹ lórúkọ Jésù iwájú dọ̀kátì tí Jésù ayé lọ́wọ́ ọ̀dọ́ máa lọ lórúkọ Jésù àbọ̀ náà máa wà pẹ̀lú wọn lórí tàbí pé ọlọ́run á sí wà pàá tó wà pẹ̀lú wọn lórúkọ Jésù Kristi olúwa wa àmín. Àmín. Teacher. Ọba tí ò dójú àdúrà ti wá, Ọlọ́run tí ò dá ṣe tí ó wọ̀rọ̀ wá o. Àwa kan sára sọlọ́run ọba, àwa sọ fọ́lọ́run kó ṣe ṣe. Àwa sọ fọ́lọ́run kó ṣe ṣe. Ọba tí ò dójú àdúrà ti wá, ọba tí ò dá ṣe tí ó wọ̀rọ̀ wá o. Àwa sọ fọ́lọ́run kó ṣe ṣe. Ẹgbẹ́ ṣe láìka. Iná ńlá, iná ṣe láì. Ẹjẹ́ ṣe láìla, ẹjẹ́ ṣe láìla, ẹni bá ń ṣe láìla, ọmọ rere ló máa bí ẹ̀dá tó ń ṣe láìla, kò ní sí wàhálà fún. Ẹjẹ́ ṣe láìla, káyé wà ó lè dá, ẹjẹ́ ṣe láìla, kọ̀ọ̀rù wà ó lè dá, ẹni bá ń ṣe láìla, kò ní sí wàhálà fún. Ẹni bá ń ṣe láìla, ẹ jọ̀ọ́ nínú àwọn tí wọ́n ń dún bàbá wa padà lọ́wọ́ Toyota Jeep olùkọ́lé ló kù fún àti ìwé ẹni tó ní ẹ̀dá kan KJA 797 DP ẹjọba ní ẹgbẹ̀rún KJA 797 DP Toyota Jeep ẹ̀dá kan ọjọ́ ìṣẹ́lẹ̀ ẹlẹ́. Everybody praise the Lord now. Every day. Ọ̀gá
ṣe ẹjọ́ máa múra àti máa relé ẹ dákun. Ọ̀gá wa ni ó bá ṣe ẹ̀rọ ayé wa ọ̀gá wa ni ó bí o. Aláláyé ó bí o. Bàjẹ́ mọ́mọ́ ẹni báyìí kò ní rí ẹ̀ àfọlójú àtàlákà kò sẹ́nu péra àbùtù rẹ̀ ó bí o. ẹ ṣe o díẹ̀ náà tán ní nǹkan ní nǹkan. ìlànà yàtọ̀ àwọn yàtọ̀ àgbà àsìkò ó dà gẹ́gẹ́ bí ìdà tó bá tètè fi gé nǹkan yóò gé ẹni. Special thanks to God Almighty Allah, the beneficent, the merciful, the only and the only one who spare our life till the moment. I thank God for my friend, a unified personality, an icon, Abdul-Mumeen Okebukola, whom we are celebrating for his retirement and attainment of. Despite the fact that there is no time, what is worth doing at all is worth doing well. I am seizing this opportunity to congratulate Okebukola for his retirement and attainment of 68th birthday. Okebukola, people have been saying a lot about him. There is no doubt he is a unifier. He's an hard-working person. He's a reliable person. Together, our fathers, who own the Association of Young Judge Association of Nigeria, they were about 65 people. And he has been doing well in this perspective. Oda mo kí Alhaji Mumeen oríire ni o, ọlọ́ọ̀bá aláàánú jùlọ á wà pẹ̀lú rẹ o. Ìjọba máa ṣe ẹ́ ju bí wọ́n ṣe ṣe ẹ́ lọ o. There is nothing that has beginning that doesn't have an end. And Dr. Asikwe said in one of his words that don't call anybody a successful person until it's end. We thank God that you started very well and you are ending well. May God Almighty continue His mercy on you, and may the government of your state continue to serve you more than the way you have served. Alhaji Okebukola Adigun was born into the family of late Alhaji Chief Okebukola and Alhaji Okebukola at Latoji village in Idole Government area of Oyo State. Owó ẹ̀kọ́ ìkìyè 200,000 ní pẹ̀pẹ́ di pé á gbé. Iye ẹ̀ Chief Mrs. Adégbèdé wọlé ìkẹ́ tẹ̀síwájú. Okebukola attended IMG Primary School, No Plantation, Apata, Ibadan. Because you are a very good friend. So before we come to take, I want to say 4 years ago, 4 years Wọ́n ní wireless mic yẹn kí wọ́n gbé sókè díẹ̀ wọ́n fẹ́ kọ́ ti kéèkì yẹn ẹ dákun. Good fellow, oh yes, good fellow. I say
quwwata illa billah. Ẹ bá wa fún ọ ní àtẹ́wọ́. Ẹ bá wa fún ọ ní àtẹ́wọ́. Onídègbè wúrà. Ó sì wà níbẹ̀ bàbá mi Bálé Àlàmú. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá yóò ṣe pé báwo lẹ́yìn wọn. Bàbá mi Aláàjì Bọ́lá Àlìkọ́ ti. Yeah.